adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ògbómọ̀ṣọ́ láwalẹ̀ tó tẹ́ ń gbọ́ lọ́wọ́. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Pẹ̀lú yín lórí ètò yìí, mo kí bá mi Chief Doctor AVMJB Adigun retired akọ́gun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àmọ̀kú àsẹ̀yìndé o, ẹ̀gbọ́n wọn relé ayérayé àti ṣètò ní ọjọ́ Wednesday àtọjọ́ Friday. Wọ́n ní mo kí gbogbo ẹ̀yin olóyè láàfin o. Ẹ̀sìn akọ́gun ní kí yín o, bá mi àrí àgò adúpẹ́ o. Mọ́ mi Yálóde adúpẹ́ o. Aṣojú òǹpẹ̀tù náà wá, iná wa dùn. Ìlú wa adúpẹ́ bá a ṣe fẹ́ kórí, iná ní rí lọ. Ayọ̀ náà mọ̀ jẹ́ tiwa o. Yèyé akọ́gun mo kẹ́yìn náà o. Ẹ̀sìn mọ́ mi ẹlẹ́yìn. Adúpẹ́ kú tọ́jú mi ọjọ́ Thursday o. Adúpẹ́ ṣeun gan ni. Tọ́ adúpẹ́ ASK mo kí wọn náà o. Aláti kò fẹ́ tó inú. Ẹ jẹ́ kí n kí ọlọ́jọ́ bí wa tó ní ẹnìkan péré náà ni. Bá mi Oyèwùmí Adémúyìwá Samsudeen. On the 24 ó ní ọjọ́ bí wọn 24 oṣù keje lọ́jọ́ bí wọn adúpẹ́. Ẹ dákun kí n tó kan lu ètò ìkéde tí mo ti ń ṣe láti bẹ̀rẹ̀ oṣù yìí. Ẹ̀yin tẹ́ ní ilé àkọ́tì lẹ́yìn gáràjì Sábó, ẹ dákun ẹ farahàn kankan. Ẹ̀yin tẹ́ ní ilẹ̀ tẹ́ ló ń bẹ̀ tí wọ́n ń dalẹ̀ sí táwọn èèyàn burúkú ń gọ síbẹ̀, ẹ dákun ẹ farahàn kankan. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ìlú ó gbégbèsẹ̀. Ìkéde tẹ́ ń gbọ́ yìí àti inú ààfin Ṣọ̀ún ló ti wá. Kábíyèsí ọba Gandhi ti lọ síbẹ̀ pẹ̀lú local government chairman bá mi George Ogunlade, wọ́n ti lọ bẹ̀ Gbádégẹṣin. Ẹ dákun n tà ń sọ yìí ẹ tètè farahàn tàbí kẹ́ ẹ pe nọ́mbà yìí 070 7777 4981 070 7 4981. Ẹ dákun ẹ ṣe kankan. Tẹ́ ẹ bá nígbà mú ẹ lè pè mí lẹ́yìn ètò, wọ́n fún yín nọ́mbà wọn. Tẹ́ ẹ bá níyàn tó mọ̀ nípa àwọn tó ní bẹ́hùn àbẹ́mọ̀ àwọn tó ní àwọn ilé àkọ́kù tó ti di ẹgẹrẹ mìtì táwọn èèyàn burúkú ń gọ́ bẹ́ẹ̀ mú gbó ńjọ́ ọmọ lọ́bẹ̀. Àwọn kan yọ sọ̀ǹda sí mi wọ́n láwọn ọ̀nà mi tọ̀ ní kò sí ọ̀nà ajẹ́pẹ́yìn lẹ́ ń jalè ń gbòòrò tẹ̀ wá ń gọ́ bí inú ẹ̀dán wò kárì. Kẹ mọ̀ pé ọkọ̀ fẹ́lẹ́ wọ̀dé bàdàn bí àṣà ọ̀gá mi kan. Ọ̀rọ̀ Egógó adúpẹ́ ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ọmọ. Mo mú kinní kan lórin Àṣàbí ọ̀jẹ̀ tó bá ṣẹgbẹ́ ọ̀jẹ̀ ó ṣe mẹ́nu mọ́. Bá mi ẹ kí wa ẹ dárúkọ yín fún wa. Ẹ kálẹ̀ o. Adúpẹ́. Orúkọ mi ni Bọ́lágùntẹ̀ Akínṣọlá ọmọlá òṣèlú kan onífẹ̀dẹ̀gbọ́ ilẹ̀ fẹ̀dẹ̀gbọ́ takuta ń pa kejì. Ta ni takuta ń pa kínní? Ẹ fẹ́ dọ́rọ̀ lẹ́ẹ̀lọ́lẹ́ ẹ jẹ́ sáré yà bẹ́ẹ̀. Takuta ń pa kínní Reverend S.A. Ige. Reverend S.A. Ige ti Ìjẹ̀rú Baptist Church lọ́hùn. Èèyàn kan ṣoṣo tí ń jẹ́ ìdajì ìlú. Àjàó bàbá Kíkẹ́ lọ́mọ. Obì kan pàdé mọ́. Bẹ́ẹ̀ mọ́ ni bí wọ́n ti sọnù àbí pé èmi náà jókòó ní bó bá pàdé mọ́ ni mo bá ti sí ní. Àbá Kíkẹ́ lọ́mọ ìdá méjì ló tẹ́ ń pè ní lẹ́nìkan oṣù takuta ń pa kìnní nù. Ẹ̀yin wá ní takuta ń pa kejì báyìí. Ẹni wá takuta ń pa kìnní ọ̀sẹ̀lẹ̀ sí. Ẹni bá takuta nípa yóò yọra rẹ̀ lẹ́nu. Jẹ́jẹ́ ni òkúta jókòó bó bá lọ dáadáa ń pa ó dáràn nù. Ẹ̀yin ni onífẹ̀dẹ̀gbọ́ àbí? Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Báwo ni ti Aribidara ti jẹ́ Development Forum? Well, Aribidara Development Forum bóyá kí n kọ́kọ́ sọ bí Egungun Aribidara ṣe jẹ́ gan. Ọ̀ya. Nǹkan tó ṣẹlẹ̀ ó ní wípé bàbá tèmi Àrẹ̀mú Májọ̀lágbé àbíkú ni. Ìyá rẹ̀ bí ọmọ mẹ́fà. Sẹ́ǹgbọ́n yàrá lé o. Tí wọ́n ń lọ. Nígbà tó wá dórí tiẹ̀ wọn ni àmọ́ fi ọwọ́ ilé wo kínní yóò mọ̀ dàbí pé bákan náà. Ojú lásán ni. So ìyẹn ni wọ́n fi ṣẹ́ Egungun Aribidara. Egungun Aribidara ojú ogun kan náà ti gbé wá o. Kò dàbí Ajómọ́gbòdo. Ojú ogun kọ́ Ògbómọ̀ṣọ́ yìí ni eégún yẹn ti ṣẹ́. Ló ti ṣẹ́ fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni. Nítorí wípé ìgbà tí wọ́n ń bí àbíkú. Bẹ́ẹ̀ni. Wọ́n wá mú kan kéjì. Bẹ́ẹ̀ni. Wọ́n rí ilé aláwo. Bẹ́ẹ̀ni. Ilé aláwo náà ti wá dífá pé ẹsẹ̀ eégún. Eégún ló kàn.
tí wọ́n bá ti ṣẹ́gun ọmọ ó dúró. ó sì dúró. ó sì dúró. Àrẹ̀mú dúró. Mọ́jọ́lá gbé dúró. Àrẹ̀mú ló wá bí ẹ̀yin. Àrẹ̀mú ló bí èmi. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Olódùmarè. tó bí Aribidara ṣe jẹ́ nìyẹn. eégún tí wọ́n sẹ́njọ́ náà ni wọ́n ń pè ní Aribidara. Bẹ́ẹ̀ni. ṣé Ifá ló mú orúkọ yẹn, ló mú orúkọ eégún wa àbí bó ló ti sàn wá. ṣé mọ̀ pé kán tó ṣe eégún kankan mo kọ́kọ́ bí Ifá. Ifá náà ni. ó wá sọ pé eléyìí ara ni ó mọ̀ dá eégún oníjó lòun o. eégún jó ni. kò ń ṣe eégún oníjàgídíjàgan rárá. ìyẹn tó dẹ̀ wá tún wá. eégún akéwéjẹ. bẹ́ẹ̀ ni nǹkan tó tún wá ṣe pàtàkì nípa eégún yẹn ni pé ṣé mọ̀ wípé fún 60 years eégún yẹn wà lájà lẹ́yìn tí bàbá mi ti gbé bàbá yẹn gbé gbèsè ìgbàgbọ́ lóde. ok. ìgbàgbọ́ lóde tí wọ́n fi gbé sí àjà. àjà ok. níjọ́ kan mi àti bá mi wá ń sọ̀rọ̀ culture. bàbá ní òun náà léegun eégún bò àwọn ló wà lórí àjà. eégún tí wọ́n ṣẹ́tàn fi bí wọn. bẹ́ẹ̀ ni lẹ́yìn la bá lọ àjà lóòótọ́ la mọ̀ rí ẹ̀kú eégún. so bí Aribidara ṣe padà ní ẹ̀ ń bí mi ní gbèrè kan mo ní Aribidara kejì. bó ṣe wá jẹ́ kejì ni. bó ṣe wá jẹ́ kejì ló. Aribidara ó jí padà ni. alákọ̀ọ́kọ́ ti kọ́ lọ sinmi ná. ṣé ẹ̀kú tìgbà náà lẹ̀ tó wá ń lòdì sí àbí. bẹ́ẹ̀ ni o a kó ṣe mọ̀ pé gbogbo nǹkan láti yí padà. láti gbà tó ṣe. so ní ìdí ẹ̀kú yẹn gangan aṣọ ọjọ́ yẹn wà ń bẹ̀. ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. aṣọ tí wọ́n fi ṣe Ifá. ó wà ń bẹ̀. tó fi ṣe eégún bẹ́ẹ̀ ni àwa ìgbà yẹn kò lè sí ìdí damask kò tí ì sí brocade ara ti fi damask brocade kò fi bá gbà mú. àmọ́ tíjọ́ gangan bẹ́ẹ̀ ń bẹ oní gangan ló wà ní tẹ̀lẹ̀ pátápátá. aṣọ tó kángun sí eégún náà pé ń jẹpẹ́ sí wà ń bẹ̀. lágbára Ọlọ́run. tó ṣe bí òwe mo ti gbọ́ takuta ń pa kínní kejì Aribidara kínní èkejì bó wà ní ti development forum sí wọ. gbogbo wọn tí Aribidara development forum ń ṣe ṣẹ̀rí àwa là ń dínà ara wa bá ṣe ń dínà ara wa ni wípé à ń jẹ́ kí àwọn tí ò mọ̀ kan máa sọ fún wa bá ṣe. àwa Yorùbá à ń dínà ara wa. bẹ́ẹ̀ ni à ń dínà ara wa because à ń jẹ́ káwọn tí ò mọ̀ kan máa sọ fún wa bá ṣe jẹ́. àwọn òyìnbó nu o. àwọn náà ni. wọn ò mọ̀ wá wọ́n wá ń júwe ara wa fún wa. bẹ́ẹ̀ ni àdẹ̀gbà àwa gan fúnra ara wa gbà. ọ̀gbẹ̀rì ń fọ̀nà lédi hawo. bẹ́ẹ̀ ni a fúnra ara wa gbà pé bẹ́ẹ̀ ni wọ́n kọ́ wa débi wípé nǹkan kí nǹkan tó bá jẹ́ tiwa kò dáa. òyìnbó kọ́ wa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àdẹ̀gbà bó bá rẹ́sẹ̀ wèrè tó bùsùn. ṣé tẹni lórí ẹ̀ pé ló fẹ́ bùsùn ni. bẹ́ẹ̀ mi náà bá dúró ń bẹ̀ tí mo tó bá ní kiri tí bá sọ fún tó bá gbà máa gbé ilé lọ́wọ́ náà ṣé mo dẹ́ṣẹ̀ ni. ìwọ ló gbà á. so a define ara wa. ṣé ìwálẹ̀ yìí wá ń ṣe báyìí pé tọ́. nǹkan tí Aribidara development forum wá ń ṣe ìgbà tí Aribidara tún bẹ̀rẹ̀ ní 2005. ṣe tún eégún yẹn gbé bẹ́ẹ̀ ni ó pé 20 years báyìí ní. àwa wò pé wẹ̀ wọ́n ń pè lọ́làjú but èmi ò ń pè bẹ́ẹ̀ ìfọ́jú ni mo máa ń pè. ọ̀làjú. ìfọ́jú ni. èmi tẹ̀ máa ń pè ní ọ̀ràjú ojúrà ni. àwọn àwa wọn wá gbé tiwọn dé àwa ní ojú ti la ojú wo ló la ojú ti fọ́. ojúrà ni. ojúrà náà ni. ojúrà. so a gbà wọ́n láàyè. so nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé àwa gangan ibi tí Aribidara development forum wá dúró sí ni pé ká tó máa sọ fúnra wa wípé nǹkan tá à ń ṣe ò dáa ǹjẹ́ ò yẹ káwa náà mọ̀ túmọ̀ nǹkan tá à ń ṣe. nǹkan àdáyébá. Aribidara ibi tó ti wà látìgbà tó ti bẹ̀ nǹkan tó ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó ń ṣe lectures ó ń ṣe nípa àṣà wa. bẹ́ẹ̀ ni ó ń lọ fún àwọn èèyàn ní nǹkan motherless baby àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ ayò ọlọ́pọ́n l'Ogbomoso competition but ó dáa náà because àwọn kan náà ti jó ẹ̀yin báyìí. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ náà. ṣùgbọ́n ẹ̀yin lẹ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀tọ̀ ẹ̀yin àgbà àdúgbò ẹ̀ wá o sọ̀kan sí rẹ̀ o. ìyẹn tiẹ̀ lé fún mi gbà kan ọmọ mi kan ọkọrin kan tó ń pè ní Lágbájá ó wá sọ fún mi
because ìgbà tí mò ń bá ṣiṣẹ́ ó ní ẹ̀gbọ́n mi ẹ má bínú báwọn èèyàn bá mú lára yín tí wọ́n fi ibi tẹ́ ẹ̀ lè dé wọ́n lè dé bẹ́ẹ̀ àbí kò wá tán. lágbájá ọlọ́wọ́ fọ̀rùn kẹ́ lágbájá èkó ẹ̀ẹ̀kan gbóhùn ní irọ́ tí wọ́n pa lórí social media irọ́ ni wọ́n pa. tí wọ́n bó ojú ọkùnrin kan hàn wá. irọ́ parapata kálẹ̀yìn wa mọ̀ ni kò sí ọ̀nà. Aribidara ti gbé lágbájá wa s'Ogbomoso. kò sí ọ̀nà ẹ tún gbé wá. lágbára Ọlọ́run sì ń jìnnà lé yín tó bá ti kèmí àti ẹnu yàrá yóò sì jú hàn mí. tó wọn ètí jú lójú eégún o. èmi náà a bá ti jọ wọ yàrá a ti di kan náà nù. ẹbẹ bá ti dọjẹ kọkọ sọ fún mi pọjẹ nìyí náà. èmi sọ jẹ o àbí ọjẹ lálẹ́ mi. ó ti dà. tọ́ kí ni àwọn ìṣe pàtàkì Aribidara eégún yín. ìbéèrè tẹ̀bí mi yẹn dá mo lè ti sọ pé gbogbo ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ ni òun ni nọ́mbà 1 ni láti jẹ́ ká má máa kórìíra ara wa nǹkan ìyẹn gangan ló ṣe pàtàkì jù a máa ń kórìíra ara wa nítorí pé ẹnìkan dé ó ní nǹkan tó ń ṣe ò dáa ò lè dá lóhùn tí wọ́n gan ò bá mọ nǹkan tó ń ṣe. irú Aribidara tó dé nìsín wọ́n ní wọ́n ṣe eégún bàbá mi àbíkú ni wọ́n ní wọ́n ṣe eégún fún mo ní láti lè ṣàlàyé fún ẹni tó bá bí mi wípé ìdí rẹ̀ rèé o báyìí ló ṣe jẹ́ ṣé lásán lẹ́yìn rò wípé àkókò tí wọ́n ń ṣe ọdún eégún ni wọ́n ṣe kì í ṣe bẹ́ẹ̀ rárá. ẹ dákun ká tó kú láàrin ọdún eégún lóṣù keje onítùmọ̀ àbí. a ó ní. ẹ dákun ẹ sáré fi yé wa. tó ẹ sáré fi yé wa. ara oko là wa à ń lọ oko. ara oko ní ń bọ́ ara lé. à ń lọ oko a mọ̀ wípé tó bá ti di oṣù keje yẹn ní òjò àkọ́kọ́ ti rọ̀ kó tó má ti kórè díẹ̀ má ti kórè díẹ̀ kan tó wá bẹ̀rẹ̀ ti ẹ̀rùn àyè bí ọ̀sẹ̀ méjì bí nǹkan kan yọ yọlẹ̀ láàrin ìkórè òjò àti ọ̀gbìn fún ẹ̀rùn ọ̀sẹ̀ méjì tó yọ lẹ́hun ni wọ́n fi eégún sí. àyè wá wà fún wa láti wá ṣeré ńlé láti bó ṣe wà nìyẹn. gẹ́gẹ́ ọdẹ bí gẹ́gẹ́ nù orí gbogbo àsìkò àwọn bàrà. bó ṣe wà nìyẹn so ẹ̀fọ́ ibolo. kì í ṣe pé wọ́n kàn jí láàárọ̀ bí àwọn ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jo mo fẹ́ sọ̀tà àwọn kìrìsìtẹ́nì ní Christmas tá à ń ṣe Jésù ní December 25 ẹ bá kàn mú ní. akànmú ní kìrìsìtẹ́nì bí akànmú ní. mo máa ń gbọ́ tẹ́lẹ̀ báyìí ní sẹ́ àwọn ìwúlò Aribidara. So nǹkan tí Aribidara fẹ́ ṣe nìyẹn ó fẹ́ ká ní pride ẹ bá ń sọ Yorùbá pride. ká lè ní ìwúgẹ̀ ká lè fira wa yan gan. bẹ́ẹ̀ ni káwa náà mọ̀ pé a wà a ti wà àwọn kan sọ mú kákínní kan jọ kan wọ́n ní àwọn òyìnbó ló mú Ọlọ́run wá sí bíbá. ara èmi ò tiẹ̀ ka irọ́ ni. àwọn mùsùlùmí náà ní pé àfẹnitórí ò bá pé nílẹ̀ Yorùbá kí Yorùbá tó sọ ọ̀rọ̀ sẹ́ńtẹ̀nsì mẹ́ta yóò ní lágbára Ọlọ́run èbó ti dé ń gbà wọn èbó èdè àbí mùsùlùmí ti dé ń gbà wọn so ẹ jẹ́ ká gbà wípé àti wà ṣẹ̀rì bíi péyàn ń kọ́lé ni béèyàn bí ilé tí ò bá ní foundation tó dáa ìpìlẹ̀ tó dáa kò sí nǹkan tẹ́ lè gbélé lórí òwò kí ni Yorùbá máa sọ náà ilé tá a fi tọ́mọ ìrè òwò but tí a bá fi nǹkan tó sọ kò wá sí nǹkan tá a lè gbélé lórí ìgbà yẹn láwàá wo ìwọ tiẹ̀ ń kọ́ jẹ́ mú ìtòdánù tiẹ̀ ìwọ ń kọ́ jẹ́ mú ìtòdánù tiẹ̀ kí n lè gbélé orí tèmi kí n lè dájú ọ lọ Yorùbá ò tẹ̀ wá ní kí n lè dájọ́ lọ ká lè dá bákan náà ìyẹn ni wàhálà táwọn èèyàn. ẹ dákun sẹ́yìn ní bínú wọn pé àwọn kan máa ronú lé pé bàbá yìí ọ̀làjú pé ẹ jáde sẹ́yìn lọ lú èbórí kí wọ́n jẹ́ pé ibi náà lẹ gbàgbà sí lẹ fi ń kàn pé tiwantiwa. ìlú èbó èmi mọ̀ yín o mo fẹ́ káwọn lè mọ̀ yín ni o. ẹ mọ̀ jẹ́ sọ fún ọ ẹ sọ fún ọ. wọ́n lè ní
ìlú èbó mi ò kọjá fẹ̀dẹ̀gbó o. ọdún mélòó wá ló fẹ̀dẹ̀gbó ìlú èbó. fẹ̀dẹ̀gbó Ògbómọ̀ṣọ́ kò kọjá ẹ̀. But ṣẹ́ni kíní kan wà èèyàn láti ní open mind. kéèyàn sí ọkọ rẹ̀ payá. bẹ́ẹ̀ni níbikíbi téèyàn bá lọ kéèyàn mú but nǹkan tó ṣe pàtàkì ń bẹ tó o bá lọ ìwọ mú tiẹ̀ dání. mú tiẹ̀ lọ́wọ́. mú dání. go with your culture and tradition. kó wá máa wo ìtàn bá gbé ilé ẹ lọ́wọ́ ìwọ náà fi tiẹ̀ wò ó. nǹkan tó ń ṣe wá ní òde òní ni tá a bá wá lọ a wá da gbogbo Yorùbá níwọ̀n ewé ọmọ. ká dọmọ pẹ̀lú omi ìwẹ̀. bẹ́ẹ̀ báyẹn ń ṣe gan-an ni. àtomi ìwẹ̀ àtọmọ là ń dànù. àtúnṣe ó di wì lẹ́kùlé. bó ti wà nù o. ọmọ sunkún atókọ̀yìn sí Yorùbá ronú o. wọ́n gbé ló ń gbá lóòótọ́ ẹ wá sọ òdì tí gbogbo ayé wọ̀ nínú àwọn obìnrin èyí kò kan lẹ́nu arúgbó. ẹ dákun fẹ́ kẹ́yìn tẹ̀wọ̀n lékẹ́ pé èmi náà ní béèrè tó pọ̀ nù mí bọ̀ mú láwọn káwọn yẹn fẹ́ béèrè tó pọ̀ pàápàá nípa ọ̀rọ̀ àṣà wa pàápàá nípa ti Aribidara bàbá ni wọ́n ti ń rán àwọn èèyàn wá láti ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn níbí tí mi bá ti súnmọ́ àwọn àgbà báwọn mo máa ń kẹ́kọ̀ọ́ ni òní náà bí wákàtí kan mo fi jókòó ti àgbà kan bẹ́ẹ̀ ìjọ kan ò lówó ọkọ̀ lọ́wọ́ mo rìn láti Kẹrẹ̀rá lọ sí Òkè Lápáta lọ bá arúgbó kan lọ kẹ́kọ̀ọ́ wọ́n ní kí ló ṣe ọmọ máa wọ̀rí ọmọ tó ṣe nígbà bá yá 08061998459 08061998459 àwọn tá a bá ní ìbéèrè láti béèrè ìbéèrè ní ká ẹ béèrè o ẹ dákun nípa tí ò bá yé yín nípa àṣàwà ẹnìkan fúláṣì Ọlọ́run ní fi ayé rẹ fúláṣì rẹ o àmín Jésù Olúwa wa. tọ bàbá eégún àwọn kan kà sí jàgídíjàgan ẹ̀yin sì sọ wípé ká yọ̀ mọ́ra wa ni ká fi bẹ Ọlọ́run ni bíi Aribidara. bẹ́ẹ̀ni. kí ló wá dídá nǹkan fi ń rí ní jàgídíjàgan. ìtumọ̀ yẹn ò le púpọ̀ mo rò pé ní ọ̀sẹ̀ tó kọjá tí àjọmọ̀gbòdo wa bẹ́ẹ̀ni sórí ètò ó ní àwọn tí ò kì í ṣọ̀jẹ̀ àwọn tí ò dámọ̀ ni wọ́n fi ṣe bó ṣe. àwọn tí èyí ṣọ̀jẹ̀ ní ń bọ̀jẹ̀ jẹ́. bẹ́ẹ̀ni ṣé wàá rí bó wà ní kìrìsìtẹ́nì náà ṣé mọ̀ pé bí mo ṣe wà yìí téèyàn bá bá mi tàbájọ́ ń sọ̀rọ̀ tó bá ní pásítọ̀ ni mi màá kọ́kọ́ sá dànù nà màá kọ́kọ́ sá lọ nítorí ìyẹn kọ́ nítorí pé wọ́n ń fi yẹn yàn wá jẹ àwọn èèyàn burúkú wọ́n ti bèèyàn rere jẹ́ so kò sí ẹni tí ò lè ṣe rí ọ̀jẹ̀ wà eégún wà Jésù wà Muhammed wà kò dẹ̀ yí padà ṣùgbọ́n àwọn èèyàn ń lò ó fún àǹfààní ara wọn. àwọn èèyàn burúkú. bẹ́ẹ̀ ni bí tegun náà ṣe rí nìyẹn àwọn tó ń kàdà tó ń kó kínní kan eégún ò lọ bẹ́yẹn. tọ́ba ti wá tẹ̀rù wọn ọkọ̀ ọ̀fẹ́ lọ́ọ̀bàdàn lọ́ọ̀yọ́ hello fóònù yìí máa kó fúnra rẹ̀ Olódùmarè ọ̀dà ẹ̀ má bínú ẹ̀dá kan ẹ̀yìn tẹ̀ ń pè ẹ pè sí 07032 880939 07032 880939 07032 880939 ẹ lè pè síbẹ̀ màá gbé láti béèrè ẹ ṣeun hello. ẹ ṣeun o àṣẹ o ẹ ṣeun àmì o. tán lórílẹ̀. Mrs. Pentola ló ń sọ̀rọ̀ láti Ayédáadé. ẹ ṣeun. dádì gbogbo àwọn ọmọ tó ń gbé fún àjà tí wọ́n ń jà yìí kí lẹ ṣe sí wọn. ń gbọ́ kí la ṣe sí wọn. tó ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ láti ilé o. láti ilé. ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ láti ilé because ilé kan náà ti jáde. ṣe ní gbà míì nǹkan tó yẹ ká ṣe a máa ń tì í sẹ́lòmíì so ilé kan làwọn ọmọ yẹn ti jáde wọ́n ti wá kán tó jáde ńlé ńkọ́ kí la sọ fún wọn ìyá ara wọn kó tiẹ̀ tó kàn jọba kó tó kàn wọ́n bẹ́ẹ̀ àwa gangan báwo la ṣe ń kọ́ àwọn ọmọ wa nílé so ìyẹn ṣe pàtàkì gan adìyẹn láti mú dání because bí ẹni tó rán ọmọ lọ school ni tó rò pé tíṣà ni ó yanjú ọ̀rọ̀ ọmọ ebi ilé ẹ̀ ló ti jáde so ẹ jẹ́ ká mú yẹn dání
mo ti rí àwọn òbí tó ń tẹ̀lé ọmọ lọ sí skul lọ bá tíṣà jà lóde òní. ọmọ bẹ́ẹ̀ gan kò ní pẹ́ mọ́jà lẹ́yìn eégún. yóò jà ní nígbà tí òsèǹ tó lè kó ń jànú. ọmọ tá a bá wá rí kó ń jànú láàrin ìgboro wọn lọ kó ń jànú ní abolongo lọ́yọ̀ọ́. bá dé kirikiri nìbàdàn ó kó ń jànú. ẹ sọ pé n ò lè sọ̀rọ̀ jù. ọmọ kàtà gbámúnjó ni ládùúgbò wa ń bẹ̀ ọ fọ ìbò burúkú kan bóde ó ní ọ̀gá sójà sí mother my mother cry nígbà tí ọwọ́ yà bó ṣe wà nìyẹn o. ẹ pè sí 07032880939 07032880939 nígbà wọ́n tẹ̀ ó ní my mother cry nígbà tí ń gùn bẹ́ lẹ́yìn eégún kọ́ mọ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n jù ní ọ̀rọ̀ fọ̀ wọ́n nànàkúnà my mother cry ìyá cry wọn ò wò yálẹ̀ méjì 07032880939 07032880939 tí n bá rí lè náà tàn pé làwọn èèyàn mọ̀ jù ni àwọn èèyàn mọ̀ jù làwọn èèyàn mọ̀ jù tó ìmọ̀ràn wọlé ní fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti gbé ń ta ní lọ́wọ́ láti bẹ̀rẹ̀ rúgẹ́. mo fẹ́ sọ fún wa wípé àti dá ẹni ọwọ́ ara ẹni ló wà. àti dá ẹni ọwọ́ ara ẹni ló wà. ọwọ́ ara ẹni ló wà. ẹ̀yin tó bá ń jókòó bàbá mi rẹ̀bẹ̀nẹ́sẹ̀gì tí mo sọ fún yín. hello. dọ̀kí pa fóònù ẹ àbí kó yín kíní pa. ǹjẹ́ mo fẹ́ béèrè ni pé àwọn tí mú ìbọn gbà wọ́n ń gbégún wọ́n má dà wọ́n mórí oríṣiríṣi jàǹgbẹ́rẹ́ lọ́wọ́ kí làwọn iléegun lè ṣe tó fi jẹ́ pé irú ni ó dópin kò ní ṣẹlẹ̀ mọ́. tó máa tẹ́lẹ̀ bá lọ wọ́n nà tó máa tó máa lọ wọ́n dà dúró. èmi ò sì rí rẹ̀ ńgbà tí àwọn èèyàn fi ń gbégún láyé ìjọ́un ṣùgbọ́n láyé ìsìn wọ́n mú wa wọ́n má dà wọ́n máa ké kí láti ṣe sí. hello. kankan. yes hello ìbéèrè yín kankan. yes ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé àwọn tí wọ́n ń tẹ̀lé fún lónìí ní ìdọ́sọ̀ ẹ̀rẹ́sẹ̀ àáfà ń gbọmọ sí ní lọ wọ́n sì mú àdá wọ́n sì fi na àfà lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó dé tẹ́sán lókè owó dé bá. ẹ ṣeun ọjọ́ òní tó nù ẹ ṣeun aṣọ kan ń jẹta omi tó ní kí ni eégún kọ̀ọ̀kan ó ṣe gan láti sanitize ẹ̀yìn rẹ̀ eégún kọ̀ọ̀kan kí ni ó ṣe. wẹ́ nǹkan táwa mọ̀ ní Aribidara tẹ́yìn mọ̀ ti yín táwa mọ̀ èmi ò lè bá ẹni ẹlẹ́ni ṣe tiẹ̀ tìyín lẹ̀ ṣe wọ́n máa ṣe tèmi. ní ẹ̀yìn Aribidara kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. tó bá mú lọ́wọ́ ọ̀daràn. kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. àwọn ò tiẹ̀ ní lọ́ọ́rù bẹ̀yẹn because nǹkan tá à ń gbìyànjú àti ṣe. bàbá tó sọ̀rọ̀ ní ìsìn wọ́n sọ wọn kan wọ́n ní àáfà èèyàn ní ká sọ. ká mọ́ ti sọ̀rọ̀ ẹ̀sìn báyìí. ẹ má sọ àáfà gbọ́dọ̀ bá ti ń lọ sí àáfà yẹn ó ti fẹ́ máa dàbí ẹni pé kò ń ṣe bẹ́ẹ̀ rárá èèyàn ẹni tó ń gun machine lọ tán nà kò dáa bọ́jà àfà ó jẹ́ priest. tọ́ ẹni ká dúró tí n ta bá gbé lọ́wọ́ àbí. bẹ́ẹ̀ ni ṣẹ́rí kínní yẹn aago ti létí lù. bàbá rẹ̀bẹ̀nẹ́sẹ̀gì ìyẹn bàbá ìyá mi ẹ mọ̀ pé ó sàn kankan mo dẹ̀ mú dání láti kékeré ó ní ẹnìkan kò ní wá sọ Ògbómọ̀ṣọ́ di Èkó ní nǹkan láǹgbà yẹn ó ní àwa lásọ di Èkó fúnra wa ọwọ́ wa ló kù sí bẹ́ẹ̀ ni. orúkọ yín lẹ́ẹ̀kan sí ọ̀nàlẹ́. èmi ni Gbọ́lágùntẹ Akínṣọlá láòṣèbí kan onífẹ̀dẹ̀gbò tí ilẹ̀ fẹ̀dẹ̀gbò takuta ń pa kejì. àjọṣiṣẹ́ ni àyàn kékeré ọdẹ oúnjàlá àjọṣiṣẹ́ ni ìyókù níjẹ́ mẹ́jọ orúkọ tèmi Sọjí Abíọ́jẹ́lá àlàáfíà fúnlé Ògbómọ̀ṣọ́. kékeré tí a bí sọjẹ o ọmọ